àfíjú àdàbà tí yan láwùjọ àṣà o. àfíjú ọmọ tí kórè wá fún bàbá pẹ̀lú màmá ẹ̀ o. ta ní òbejì rẹ̀ kò náà sókè Èdùnjọbí ọba ọmọ. Bábéjì rẹ̀ láyé ń bá jó, bábéjì rẹ̀ ń bá yọ̀ ṣẹ̀ṣẹ̀. Onínúure ní bẹ́ẹ̀dùn lọ́mọ o. Èdùnjọbí ọba ọmọ. Táyé lolúwa tù mí nínú o. Èdùnjọbí ọba ọmọ. Ọmọ Kẹ́hìndé lolúwa dùn mí nínú. Èdùnjọbí ọba ọmọ. Wàhálà ìdààmú kò ní jẹ́ tẹ̀yìn o. Ẹ̀mí á ṣe ọdún láyé. Ọba Òkìdáyé lòlú Èjìrà o. Ọba kọ́mọ Kẹ́hìndé o. Èjìrà sokùn ni wọ́n mọ ẹ̀dùn tí màá sì rí orí ìgbìnì Táyé lòlú Èjìrà ọmọ Kẹ́hìndé Èjìrà. Abdulmateen Olúwatùmí nínú Abdulazim o. Olúwadùnmí nínú àwọn ọmọ Ibrahim Nasiru Fẹ́mi ni. Ọmọ Ibrahim Aisha tèmi Tọ́pẹ́. Ẹ̀yin làbúrò àlíyá mi gangan. Ẹ̀rí òní wá ní sọ́jọ́ bí ẹ̀yin. Ẹ mọ̀ pé ó bá dọ̀dún rógbó àwò. Bó bá dọ̀dún òbí kàṣà yọ. Ọdọọdún la máa rí ìwòbí ìran gangan. Ẹ̀yin ò ní ṣe tí ẹ̀yin ṣe é dá o. Mo lẹ́ni táwa àbámọ̀ bẹnu lọ́gbẹ́ ọ̀rọ̀ wọn bá ìgbà yín tí wọ́n wá lọ wọn ní jẹ́ kánjú kú. Àwọn òbí ẹ̀yìn ni wọ́n rán mi wá bí o. Ibrahim Nasiru Fẹ́mi àti Ibrahim Aisha tèmi Tọ́pẹ́ ni wọ́n ní wọ́n bá wọn kọ́gbọ́n àwọn olóríire ni wọ́n ń ṣe. Wọ́n lọ́mọládé ọmọ lówó ọmọ níṣì ọmọ ilẹ̀ yẹmi ọba máa ń Làbákẹ́ ọmọ Làbákẹ́ ọmọ Bọ́lá ọmọ Bọ́bóyè ọmọ Yọ̀sádé ọmọ Yọ̀sóyè ọmọ Dẹ́pọ̀ múlẹ̀ ọmọ Dẹ́pọ̀ móyè ọmọ Bọ́lá ọmọ Bọ́bóyè wo ni ọmọ tó ṣe ẹ́ ọmọ tó ṣì láyé wa bí a bá fún ni lẹ́yìn bí a kò bá gbọ́ ọmọ ẹni náà ní sọ fún ni ọmọ nìdùnnú bí ọmọ látọ́kùn ayọ̀ wo nǹkan ní jẹ́ rọmọ pé rọ́níṣẹ́ mo tọrọ ẹ̀rí gangan àwọn òbí ẹ̀yìn ni wọ́n ní máa kí yín dáadáa. Abdulmateen Olúwatùmí nínú ọba ló tù ọ́ nínú kò sí ní padà lẹ́yìn rẹ̀. Abdulazim Olúwadùnmí nínú gbogbo tí dùn ọ́ nínú ara wọn níjó pa ọlẹ́kùn. Èmi rí ìwà lọ́dọ̀ àwọn bàbá ẹ̀yìn gangan ẹ̀yìn lè jìrì àsokù Èdùnjọbí àrọ́mọ́ṣe òbẹ́kẹ̀jẹ̀ bẹ́kísí ó bá alẹ́ alákìsà ó sọlé alákìsà ìdónígbà ẹ̀ṣọ́ fún mi kí n bá relé ìbí kó mi padà lẹ́yìn rẹ̀ gangan. Táyé lòlú Èjìrà ọmọ Kẹ́hìndé Èjìrà pẹ̀kìlò owóré àpè fíṣì rán o àtètè tí onílẹ̀ gbálẹ̀ ẹ̀dùn àmàgbórí igi réfèrèfè ni. Òbí Táyé lòlú bá ń lọ ọmọ Kẹ́hìndé onírọ̀sẹ̀ rárá bí ìgbín bá ti fa ìkara wọn tẹ̀lé ni. Torí Táyé lòlú ló Táyé wò Táyé ṣe orí ìfilẹ̀ ayé ti dùn tó ó pọ̀ mọ́ Kẹ́hìndé kó wálé ayé àwọn méjèèjì ìbájọ́ òun ṣe rere. Olúwatùmí nínú Olúwadùnmí nínú òun bá bèjì rẹ̀ ń bayọ̀ nílé ayé ká ní òun bèjì rẹ̀ kó náà wá sókè wo. Èmi wá mọ̀lé àwọn bàbá ẹ̀yìn gangan nílé bàmí Ibrahim Nasiru Fẹ́mi ni. Ẹ̀yin lọ́mọ pẹ̀lẹ́ igi àdọ́dọ́rọ̀ ọmọ ẹlẹ́ àwọn bàbá rẹ̀ gangan ni. Ọmọ Kogi nìyí ẹ̀yin ló lórí àgbàsù akẹ́pàáyé nílé yín. Ẹ̀yin lọ́mọ Ẹdúngbẹ̀lẹ̀ ní Kogi nílé àwọn bàbá yẹn gangan ni. Ẹ̀yin lọ́mọ agbálejò jìgbàjìgbà agbálejò jìgbàjìgbà tí ń bọ̀ nílé lẹ́rù nílé yín. Èmi torí àlejò mo ṣìnà wọ́n wá ní ń gbẹ́bọ̀ sásàsá kí ń gbẹ́bọ̀ sáré ìta gbangba kí ń gbẹ́bọ̀ ra sáàrin odi nílé àwọn bàbá yẹn gangan. Ẹ̀yin lọ́mọ Ẹdúngbẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ́ ọmọ ẹdun tí sì rí orí igi ni pẹ̀kìlò òróró ọ̀pẹ̀ fíṣì ránwó àtètè tí onílẹ̀ gbálẹ̀ ètò ẹ̀ máa ń borí igi réfèrèfè ni. Ẹ̀yin lọ́mọ Ẹdúngbẹ̀lẹ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀ nílé yìí o.
ìdẹ́ni wọ́n pé wọ́n fa àti sọdún eléyìí náà ẹni fẹ́yìn ìsàsèmọ́ lágbára ọlọ́wọ́n bá adìyẹ òní sórí burúkú títí kó yẹ́yìn sílẹ̀ kó yẹ́yìn dúdú ẹni sórí burúkú ló gbọ́dọ̀ wọn bá Abdulmatini o àti Abdulazeem àwọn òbí ẹ̀yìn ò ní fojú sunkún ẹ̀yìn gangan mo ní wọn ní tánà ọ̀sàrẹ̀ ẹ̀yìn lágbára lọ́wọ́n bá ẹ dàgbà ẹ dògbò ẹ ju bàbá tó bí yín mo ní pẹ́ ju màmá tó bí yín lọ́mọ lọ nínú owó níní nínú ọ̀la níní ọlọ́wọ́n bá kò ní ṣe dọ́là léwu ẹ̀yìn àwọn òbí ẹ̀yìn ni wọ́n mọ̀ rí ẹ̀yìn lọ́ṣẹ̀ ní wá kí yín pọ̀ ọdún wọ́n pọ̀ sí ìsọmọdún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ lẹ́ẹ̀mọ́sẹ̀ òye ọmọ pé tó bá níta ní nǹkan rí ìwé lọ́tẹ̀ kan máa pọ́ lámìlẹ́kàlẹ̀ mi jẹ́ Ibrahim Idris Taraye ń fẹ́ akẹ́wé àgbáyé èmi lọ pẹ́lẹ́ngẹ́ akéwì tí wọ́n wẹ̀ o èmi lọ pẹ́lẹ́ngẹ́ akéwì tí wọ́n sọ ngẹ́yẹ́ o.